Help out. Hello. What happened? Boss me. Rose ti jẹlẹ̀. Rose ṣe kí ni? Àwọn ta ni? Ìjọba ló máa ṣiṣẹ́ yẹn. Ìjọba. Màá jẹ́ kó yẹ kó bá mi nínú géèmù yìí. Túlẹ̀rì. Gbọ́dọ̀ sí. Túlẹ̀rì. Ìjọba! Ó ṣe é fún mi tán, my guys. Èmi lẹ́gbẹ̀ẹ́ onígbó. Mo ti ń ta bọ́ọ̀lù kéṣekéèrè mi. Ẹ jókòó jọ. Àbálẹ́gbà wọn máa sọ bẹ́ẹ̀ náà. Wọ́n ti mú gbóǹsìn àti 10 years ni. Èjì wọn dẹ̀ ti wọ 70. Ọjà wo nìyẹn o? Ní kò gbọ́jọ́ ẹ̀ fún mi. Ọjà ọlájọ papọ̀ tó ń béèrè. Ikú fẹ́ pa láàánú ẹ̀ ni. Ìwé ló ń bá sọ̀rọ̀. Ṣé wọ́n lè ń bẹnu ẹ̀jẹ̀ ẹ̀ ni? Ó gbọ́jà fún ọ̀mẹ́ni tó ń bá sọ ni. Tó ṣeré ni àwọn òṣì èrè. Èmi máa rí. My one and only Jerry. What kind of waste life just like that? Rose! Rose! Ẹ fọ́pọ̀ balẹ̀. Bobby. Are you crazy? Officer. Mo fọ́ ni wọ́n fi. Listen, ìjọ yẹn tí a wá bíbá iná kò sí nǹkan náà fi níwé tán. Bẹ́ẹ̀ ó ṣe ń bú mi lọ ṣe gbogbo ẹ̀. Ọlẹ́mi kúrú èmi ṣe kí nìkan. See, if you say anything, màá yín ìbọn mọ́ ẹni ẹsẹ̀. Ọ̀nà tó ń sọ̀rọ̀. Ta ló gbà wọ́n ṣiṣẹ́? Òun ni Randu yìí. Ará àdúgbò, mo dé tán o.